ọ̀gá mi ni mo fẹ́ o kódà ni mo bí ọmọ kan fún. Mo fẹ́ sọ eléyìí fún yín kẹ́ ẹ bá ń sọ síta àwọn tí ò tí ì bọ́ sírú káńpẹ́ ká má bàa bọ́ sírú káńpẹ́ tí mo bọ́ sí nítorí wípé ọkọ ọ̀gá mi yìí ó bayé òun jẹ́ tán díẹ̀ ló kù àbí kò tiẹ̀ sọ pé ó bayé òun jẹ́ díẹ̀. Orúkọ arákùnrin yìí ìyẹn ọkọ ọ̀gá òun yìí ó ń jẹ́ Gbénga. Ọ̀gá òun ti bímọ méjì kóun tó lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn. Mi ò mọ̀ kọ́gá mi ti bímọ kan kó tó fi ọkọ wọn, so ọmọ kan ni wọ́n bí fọ́kọ wọn, ọmọ kan ni wọ́n ti bí kó tó fi ọkọ wọn. Àǹtí Ṣeun èmi ò mọ̀ nǹkan kan, mo sáà mọ̀ wípé bí ọ̀gá mi bára píìnì tẹ́ bá bèrè pé èlò lẹ rà ó mọ̀ gbọ́ ìdádì wa ló rà wá. Kódà ọ̀pọ̀ ìgbà ló máa ń dàbí ẹni wípé ọkọ wọn ló ń ṣe gbogbo ẹ̀ fún wọn. Àǹtí Ṣeun ọjọ́ tó mú lọ kọ́dọ̀ ọ̀gá mi yìí bí mo ṣe débẹ̀ Táwà lórúkọ ọ̀gá mi, Gbénga lórúkọ ọkọ wọn, orúkọ tòun náà sì ń jẹ́ Bùnmi. Àǹtí Ṣeun ọjọ́ tí wọ́n mú lọ sọ́dọ̀ ọ̀gá mi lọ kọ́ṣẹ́, ọkọ ọ̀gá mi ní pé àfitọ́kọ òun bá dé lòun tó lè gba ọmọ iṣẹ́ kankan tó rọ́kọ ọ̀gá mi ò sí nílé. Ok ìgbà wá lọkọ yín máa dé, lọkọ òun travel ni, tó bá ti dé ní wíkẹ́ndì ẹ̀yin ẹ padà wá, mọ́mọ́ yín padà wá, mi ní kó dúró o tó rọ́kọ mi gbọ́dọ̀ mọ̀ ń pa ẹ̀ kí n tó gbà síbi iṣẹ́. Eléyìí ya mi lẹ́nu, ó tún yẹn tó mú mi wá kọ́ṣẹ́ bẹ̀ lẹ́nu. Mo ti mọ ọkùnrin kí n tó lọ kọ́ṣẹ́ ń bẹ̀ o, àmọ́ mi ò tí ì jájú, bẹ́ẹ̀ sì ni wọn ò tí ì dàgbà púpọ̀, mo ẹ̀sẹ̀ parí ìwé mẹ́wàá mi tán ni. Kódà mi ò tí ì ṣe wàhẹ́ẹ̀kì, SS2 mo ti kúrò nílùú wa tán ti mú wá sẹ́kọ̀ọ́ ń bí. Mo sì ní wọn ò lọ léèwé mọ́ torí pàtàkì mo lọ sí léèwé wọ́n ní màá repeat màá bọ́ sí GS1 ọmọ SS2 GS1 no ẹ jẹ́ ń lọ kọ́ṣẹ́, bó ṣe lọ kọ́ṣẹ́ ìyá dresser. Ọjọ́ tá a mú lọ síbẹ̀ ó jẹ́ ọjọ́ Monday, ọ̀gá mi lòun ò lè gbà mí àfi weekend tí ọkọ òun bá ti wà ráǹdì ajẹ padà. Nígbà tó di weekend ọmú mi padà lọ, nígbà tá a débẹ̀ ọkọ wọn ti wà ráǹdì àmọ́ ọkọ wọn ò sí ṣọ́ọ̀bù wọn, ọ̀pọ̀ ọkọ wọn kó wá. Nígbà tọkọ wọn dé wọ́n ní ọmọ ìfẹ́ kọ́ṣẹ́, ọkọ wọn ní òkè tí wọ́n ti jọ sọ̀rọ̀, ó ní àwọn ohun tí wọ́n sọ nǹkan kan o, mo ní tẹ́ ẹ bá dé náà ni, ó ní òkè ẹ bá wọn sọ̀rọ̀ iye báyìí lẹ máa sanwó iṣẹ́, ọ̀gá mi ló sọ bẹ́ẹ̀, nǹkan báyìí láwọn máa gbà o, nǹkan báyìí láwọn máa gbà o. Ó ní òkè kò sí wàhálà, tó bá ti ń bọ̀ ní ọjọ́ Monday òkè tẹ́lẹ̀ pé fẹ́ gbà ẹ̀ á kó lọ́wọ́ á sì mú ní owó iṣẹ́ rẹ̀ á mú dání. Ó ní òkè kò sí wàhálà, àbí ṣáà lè ṣe transfer ni. Ó ní dádì Bólú ẹ bá mi fún wọn lákàá nọ́mbà yín kí wọ́n ṣe transfer sí, tó túmọ̀ sí wípé àkáǹtì ọkọ ọ̀gá mi lọ̀gá mi ṣe transfer sí. Èmi náà sì mú wò pé ilé àwọn olè máa dùn, ẹbí wọn dùn púpọ̀ jù. Àǹtí Ṣeun ọjọ́ náà kúrò ń bẹ̀. Ọjọ́ kejì yẹn tó jẹ́ ọjọ́ Sunday mo sáré tó gbaṣọ mi, mo fọ̀ ọ́, mo arrange ẹ̀, mo ayọ̀nù ẹ̀. Monday ni mo bẹ̀rẹ̀ sí lọ síbi iṣẹ́, mo sì gbé mílíọ̀nù lọ́wọ́. Ẹ̀gbọ́n mi ṣe transfer owó sí ọkọ ọ̀gá mi torí àkáǹtì ọkọ ọ̀gá mi ni ọ̀gá mi fi sílẹ̀. Eléyìí sì jẹ́ kó jẹ́ pé àkáǹtì ọkọ ọ̀gá mi ni a ṣe owó sí. Lẹ́yìn ìgbà yẹn gbà tó di Monday tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ èmi ò rọ́kọ wọn, mo débẹ̀ mo ti bá wọn senior mi ń bẹ̀, wọ́n ń gbálẹ̀, èmi náà bá wọn ṣe nǹkan tí wọ́n ṣe. Monday ni wọ́n máa ń fọ gbogbo àwọn kinní wọn tó máa ń fọ̀, ìyẹn tó wẹ̀nì ní o, àwọn kóòmù ní o, so èmi náà bá wọn ṣe. Ìgbà tó ga mi dé mílíọ̀nù àti mo gbé dé ó wà fún àwọn ọmọọṣẹ́ ẹ̀, so ó gbé kan sílẹ̀ ìyẹn tó ní kí n mú mọ́ọ̀tì mẹ́fà wá sí i. Mọ́ọ̀tì mẹ́fà yẹn ọkọ ọ̀gá mi ló ní mẹ́fẹ̀ẹ̀fà, ọ̀gá mi gan fúnra lára wọn Pepsi ni wọ́n mu tí mo gbé wá, mini mọ́ọ̀tì yẹn ọkọ ọ̀gá mi ló ní. Mo ṣàwọn pé so tó kọ ọ̀gá mi bá ti wọlé bá gbọ́ ọmọọṣẹ́ ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ sà wọ́n á ti máa kúnlẹ̀. Ṣé ìfẹ́ ni kí n pè lè ní àbí kí n sọ wípé ẹ mọ̀ jẹ́ ń sọ délẹ̀ torí pé mi ò mọ bí wọ́n ṣe ń ṣe ilé wọn. Ọ̀rọ̀ yìí ni mo ti ń gbé sọ́kàn látijọ́ yìí. Nígbà tó yá tí mo bẹ̀rẹ̀ iṣẹ́
ibẹ̀ ni mo ti ráàdì ṣá gbogbo nǹkan tí ọ̀gá mi àtọkọ rẹ̀ jọ máa ń ṣe. Tọkọ ọ̀gá mi bá wọlé, bọ́gà mi bá ń ṣerun lọ́wọ́ yóò fi ilẹ̀, yóò dẹ̀ kọ́gọ́ rẹ̀ ẹ káàbọ̀ sà, yóò jókòó. Nǹkan tó wáyé ń jókòó ni mo wá bèèrè lọ́wọ́ ìkànnì àwọn tájọ máa ń sọ̀rọ̀ tó jẹ́ sínú ẹ̀ pé kí ló tí ọ̀gá mi máa ń ṣe bí ẹrú fún ọkọ rẹ̀ tó báyìí. Tọkọ wọn bá dé tó bá ń ṣẹ́ lọ́wọ́ gan máa fi ṣẹ́ yẹn lẹ̀, kí ló ṣẹlẹ̀? Àwọn sọ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí o, tí ọ̀gá wa tí ò bá kúrò ní ibi tó ti ń ṣerun yẹn o kó lọ dá ọkọ ẹ̀ lóhùn pé ìgbà tí wọ́n bá fún ọ̀gá wa báyìí pé ọmọ máa róòlù lẹ́ẹ̀lẹ́ ni ìgbà tí kí ló dé? Olùbí ìfẹ́ wà láàrin wọn, ìfẹ́ kí ló wà láàrin wọn? Bó ṣe wà yẹn wọn ò bí dáa kọ́kọ́ sọ pé òun fẹ́ lọ jẹ ráìsì ní ìsinyìí kó má fi irun yẹn lẹ̀ kó lọ ṣe ráìsì ni. Wọ́n ṣẹ̀ bá bẹ̀bẹ̀ ni wọ́n ní ìgbà kan báyìí tó kò káwọn bá wọlé báyìí tó kọ́ ọ̀gá wọn sọ pé ẹ káàbọ̀ sà ó wá ń ṣerun lọ ó máa dìgbà tí ìlú ni àwọn yòókì fi wá ṣe lọ́dọ̀ ọ̀gá àwọn bọ́gà wọn ṣe mọṣẹ́ ṣe tó àwọn níbẹ̀ ni ó ló tiẹ̀ ní ọmọọṣẹ́ àwọn kan tó jẹ́ pé ọkọ ọ̀gá àwọn yìí gbọ̀tọ́ tí ọmọọṣẹ́ wọn ní kọ́ ọmọ yẹn wá bá òun fọṣọ ńlé kò ṣe pọ́gà ló máa ní kọ́ ọmọ wá bá òun fọṣọ ọkọ ló máa sọ pé rán lágbájá wá kó bá òun ṣiṣẹ́ kan lé ó dẹ̀ máa ràn lọ ó máa rán ẹ lọ. àṣé ọ̀gá àwọn àsọkọ ọ̀gá àwọn àti ọmọbìnrin yẹn wọ́n jọ ní àjọṣe papọ̀ ọkọ ọ̀gá bẹ́ẹ̀ ni kí ni kódà gan nígbà míì gọ̀ọ̀sẹ̀ gan ọmọ yẹn ọkọ ọ̀gá àwọn ó máa sọ fún ọ̀gá pé náírà dágbéjára kó máa bọ̀ wálé o Láìdé lórúkọ ọmọ náà á ní kó ní kó ọmọ yẹn máa bọ̀ wá sílé kó wá bóun ṣe nǹkan ló bá ṣe nǹkan lé wá mí ó máa ní ọmọ yẹn ọ̀dọ̀ àwọn ni kó sùn tó bá dẹ̀ sùn ọ̀dọ̀ wọn sitting room ló máa sùn ọkọ dẹ̀ máa fìyàwó dẹ̀ lórí bẹ́ẹ̀dì á lọ bá ọmọọṣẹ́ ní sitting room á dẹ̀ máa bá alájọṣepọ̀ ṣé wọn mọ ni ọ̀gá mọ̀ kí ló fẹ́ ṣe sí wọ́n ọ̀rọ̀ pọ̀ níwèé kọ́ bẹ̀ pé wọ́n bí ọ̀gá àwọn dá kó mí pu báyìí kí ló wá dé ó ní ṣe mọ̀ pé after wọn ni ọ̀gá àwọn kí ọkọ ọ̀gá àwọn tó fẹ́ so bó dẹ̀ ṣe wà yẹn ó mọ̀ pé tó bá ti fòun lẹ̀ ọkọ máa di méjì kí nìyẹn wá mi pọ̀kọ́ di méjì wọ́n ní àwọn ọmọ kankan wọ́n máa bú wọn náà bú wọn ok kò sí wàhálà àǹtí Ṣeun ó ní bóun ṣe ń wò tóun yẹn pé Ọlọ́run máa jẹ́ kóun rí ọkọ ọ̀gá àwọn yìí àṣeré lòun ṣe wọn ọkọ ọ̀gá àwọn ó dáa lọ́kùnrin lóòótọ́ àmọ́ ọ̀kadà ló wà nígbà tó yá níyàwó sọ pé má wọ ọ̀kadà mọ́ náà fún wọn lówó tọkọ ọ̀gá àwọn wá ń ṣe bàbá Ìjẹ̀bú so tóun bá ti mú ó máa kúrò ń bẹ ó tún gbàyàn sí di bàbá Ìjẹ̀bú ẹ tó pọ̀ sí bàbá Ìjẹ̀bú bíi girlfriend díẹ̀ ni ìyẹn ló máa lóòsì bàbá Ìjẹ̀bú tó ọkọ ọ̀gá àwọn máa lọ sílé tó máa lọ sùn tó bá lọ sùn tó bá fẹ́ jẹ anything ó máa pè ìyàwó ẹ̀ ni wípé nǹkan báyìí lòun fẹ́ jẹ tí ìyàwó ẹ̀ máa ṣe fún un àbí kó ní kọ́ ọmọ kan wá ṣe fún wọn tó bẹ́ẹ̀ ni bó ṣe máa ń ṣe nìyẹn o so bí wọ́n ṣe ń gbégbé ayé wọn nìyẹn kéèmì tó débẹ̀ nígbà tí mo débẹ̀ bí wọ́n ṣe ń gbé náà nìyẹn débi wípé ọ̀gá àwọn tó bá dájọ́ ọkọ ẹ̀ ló máa gba àfàjọ tí ọkọ ò bá mọ̀ kó ń dá lókun kò sáàfẹ́ ní pé kóhun tó kúrò níbi ọkọ tóun bímọ ilé tóun wà lọ́dọ̀ yìí nítorí pé ó tó kọ́ bímọ kan nígbà tó wà ní school secondary school ọmọ tó bí yẹn àti Ṣeun pé mi ṣe bá wọn nìyẹn wọ́n ṣe ń lùgbèsí ayé wọn nìyẹn ọ̀gá mi ò fẹ́ fi ilé ọkọ yẹn sílẹ̀ ọmọ tó bí ọmọ alákọ̀ọ́kọ́ tó bí bólúwà ti fẹ́ tó fi ń pe ọkọ ẹ̀kọ́ ló bí fún ìyẹn ló ti bí nígbà tó wà ní secondary school ọmọkùnrin tó fún wọn lóyún yìí náà ẹ jẹ́ aṣọ̀tàn ẹ̀ ráńpẹ́ fún yín ìdí kẹ́ tó máa sọ pé àdédé ni ọ̀gá yìí ni ìdí yẹn mo fẹ́ sọ fún yín lénìí ṣe rí ọmọkùnrin tó fún wọn lóyún yìí ó wá ṣe bí kéèyàn wá látẹ̀kọ́ wá sí ìlú wọn ń gbà náà lábẹ́òkúta pé kéèyàn wá ṣe bí ọdún iléyá àgbọ̀dún egúngún ó ṣàwọ̀ aṣọdún kan ni wọ́n pàdé ara wọn níbi tó ti pàdé ara wọn wọ́n ti jọ ń ṣe wọ́n jọ ń fẹ́ra wọn ọ̀bọ̀n ìṣẹ̀ máa wálé ó gbẹ̀bà léèdì ẹ̀ àǹtí yẹn wà ní ọ̀nà wà ní yabiabi SS1 ọmọkùnrin ṣáà wálé ó bá wọn lájọṣepọ̀ wọ́n bá lóyún bó ṣe lóyún ọmọkùnrin tó fẹ́ lómìn nínú ọmọ tó látẹ̀kọ́ àwọn tó wà lábẹ́òkúta so òbóyè tó fẹ́ lómìn nínú ìlú yẹn àwọn yẹn tó ẹlòmíì tó fẹ́ nínú ìlú yẹn ẹ̀yìn yẹn ti dàgbà díẹ̀ so gbogbo ẹni mọ̀ pé ó ń fẹ́ ọmọbìnrin yẹn nínú ìlú yẹn àmọ́ ọ̀gá wa yìí torí pé àwọn kéré anybody mọ̀ pé wọ́n fẹ́ra wọn òun ṣì wà ní secondary school ọ̀bọ̀n yẹn ti sọ pé owó ni màá fẹ́ o but ẹ mọ̀ pé àwọn gbọ́dọ̀ mọ̀ oṣù wà ní secondary school
bọ̀bọ́ yẹn ṣe wá bọ̀bọ́ yẹn ṣàfi tipátipá ti ẹ̀kọ́ bọ̀bọ́ yẹn ṣàbà wọn ó ṣàmú sí wọn lórí ó bá alájọṣepọ̀ ó bá di oyún bọ̀bọ́ yìí bá padà lọ sí ọ̀dọ̀ wọn ó ti lóyún ó ti kí bọ̀bọ́ yìí pé òun lóyún àdóyá fóònù á fi pé mo ti lóyún mo ṣe kí bọ̀bọ́ yìí pé kó má ṣe kó fòyún yẹn sílẹ̀ ó pọ́ sígbà yẹn pé ta ló fún ẹ lóyún ta ló fún ẹ lóyún táwọn yẹn ti bẹ̀rẹ̀ sí ń fura pé ó lóyún àwọn yẹn pé kó sàmá ti sọ̀rọ̀ pé òun ń bọ̀ táwọn bọ́ yẹn ṣe ń bọ̀ tó ṣe lásìdẹ́ǹtì nìyẹn wọ́n lásìdẹ́ǹtì bọ̀bọ́ yẹn kú tó fún wọn lóyún ó kú àǹtí ìbálò mú oríṣiríṣi nǹkan wọ́n lò ó pé ta ló ń fẹ́ sọ fún pé bọ̀bọ́ yìí ló lóyún inú tó máa gbàgbọ́ kàkómù nǹkan má tiẹ̀ sọ fún wọn pé bọ̀bọ́ yìí ló lóyún inú gbogbo ọpẹ́ tó sá láti fi ṣẹ́yún inú ẹ̀ kò oyún yẹn ṣẹ́ ìyá rẹ̀ torí kò ní bàbá mọ́ ìyẹn ọ̀gá àwọn ò ní bàbá mọ́ ìyá ẹ̀ tó wọ́n pé ta ló fún ẹ lóyún wọ́n sọ pé bùdálágbẹ́já kan ni tó kú níjọ́ wo ni ló fún ẹ lóyún báwo lẹ ṣe bó lẹ sì rìn pàdé àwọn ìgbà tó máa ń wá yẹn àwọn ń fẹ́ra àwọn ilé tó wà tó dàgbà náà tọjọ́ fẹ́ra wọn náà ìyẹn náà ti lóyún ìyẹn lóyún tó sọ pé gbogbo ayé mọ̀ pé bọ̀bọ́ yẹn kọ́ ló lóyún inú ìyẹn bó torí pé ìyẹn ló dàgbà ìyẹn lẹbí ẹ ìyẹn nígbà bá ó ní ìyá oyún ẹ̀ náà gbà wọ́n sọ wípé ọmọ yẹn pé irọ́ ló ń pa ìbònà àti bọ̀bọ́ yẹn ti jọ ń fẹ́ra wọn àwọn ẹbí ọkọ ògbóyún lọ́wọ́ ẹ̀ o oyún owó lédì yẹn ò ní wọ́n gbà òtún bọ̀bọ́ yẹn kọ́lé lọ́wọ́ lọ sílùú wọn ó ń kọ́lé lọ́wọ́ lọ sílùú wọn bẹ̀ ó dẹ̀ lówó lọ́wọ́ gan ó dẹ̀ wà òkè oyún yẹn ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ìgbà tó máa bí ọmọ ń tiẹ̀ ó fọmọ tiẹ̀ bí ọkùnrin bólúwa ti fẹ́ ìyẹn náà fọmọ tiẹ̀ náà bí ọkùnrin òun lọ́kọ́ bímọ kí ìyẹn tó bímọ ìyẹn ti lóyún already bó ṣe sọ pé ìyẹn ti sọ pé òun lóyún kí ọ̀gá wọn tó sọ pé òun lóyún so torí ẹ̀ ó fi sọ bẹ́ẹ̀ ní bólúwa ti fẹ́ ìyá ẹ̀ ló tọ́jú bó ṣe lóyún ọmọ yẹn ló fi lọ sí skul mọ̀ ló fi wá lọ kọ́ṣẹ́ ìgbà tó máa tún dẹ́kọ̀ọ́ náà ó ti kọ́ṣẹ́ ti ní ṣọ́ọ̀bù ọlọ́mọ kan alẹ́fẹ́fẹ́ lọ́mọ kan ó tó wá bọ́ sọ́wọ́ ọlọ́kadà fàwọ̀radà kò mọ̀ kọ́kadà ló ń gùn ó ní mẹkáníìkì ọ̀kadà lòun ṣe ni ó ti fẹ́ tọ́kú tó mọ̀ pé ọlọ́kadà ni ìgbé ṣọ́ọ̀bù tó máa lọ tí ń bá yẹ o tó bó ló ń ṣe mẹkáníìkì bẹ́ẹ̀ o ọ̀rẹ́ ló ṣe mẹkáníìkì bẹ́ẹ̀ eléyìí fàlùkòkè òun ti gba kámú òun ti lóyún fún ná ó wá ní wọ́n jọ ń gbé ní ọ̀gá ló máa sanwó ilé olóṣòwò ná olóraṣọ skul fọmọ ọmọ lọ sí skul tó bá tún dájọ ọkọ àtúgbà ó ní tí ọ̀gá àwọn bá ń ṣe irun báyìí irun mẹ́wàá kó tó bá ọ̀gá àwọn pé ẹ má wọrí àwọn máa ṣe ọ̀gá àwọn máa ṣe ọ̀gá àwọn ò kí sọ pé irun eléyìí ò ṣe ọ̀gá àwọn máa ṣe ni so ọ̀gá àwọn jẹ́ akíkanjú obìnrin tí èèyàn fi ń tọrọ obìnrin àǹtí Ṣeun ọkọ ọ̀gá àwọn tá bá mú ṣọ́ọ̀bù àwọn kájà sí méjì tó ga àwọn ọlọmọṣẹ́ tó pọ̀ gan obìnrin ọmọọṣẹ́ tí ọ̀gá àwọn ò tí ì kẹnu sí àbí bá ní àjọṣepọ̀ kò tí ì pọ̀ láàrin àwọn bó ṣe máa ń ṣe ní ìyàwó ẹ̀dẹ́ mọ̀ ó ṣáà ń tiraka pé kó ń tiẹ̀ bímọ kọ sí kó ń bímọ kọ sí kó ń bímọ kọ sí ẹbímọ kọ sí ẹbímọ kọ sí ẹbímọ kọ sí ẹbímọ kọ sí ló ń ṣe títí àǹtí Ṣeun bó ṣe tún wọnú oyún ẹ bó ṣe ń wọlé tún lóyún mi nìyẹn nígbà tó máa lóyún mi sí igbó òun fẹ́ bímọ fún kó ń gbé wọn kọ́ mọ oúnjẹ méjì àǹtí Ṣeun ìyá jẹ pátípátí torí tó bá ti lóyún oyún máa ń wíìkì ẹ̀ so kó tó wà ní oyún á ti dá àjọ pé owó yìí o mo fẹ́ fi tọ́jú ara mi ni o tí bá wà ní oyún á ti dájọ á ti rí owó ẹ̀jọ títí á ti rí owó ẹ̀jọ títí àǹtí Ṣeun tó máa fi bímọ báyìí ọkọ òsùn pé kí ló ń ṣe ń bẹ̀ yẹn báwo lára ẹ̀ ń bẹ̀ yẹn ọkọ ò ní ìwòsàn kan onímọ̀ àwọn bó ṣe máa sanwó hospital ó ti máa rẹrù ọmọ sílẹ̀ kó tó pé òun ti ẹ̀fẹ̀ lóyún ní òkú fẹ́ bímọ bó ṣe ṣe nìyẹn títí ó bímọ yẹn nígbà tó máa bí yẹn ìyẹn jóbìnrin àǹtí Ṣeun ó lóun ṣùwà lọ́dọ̀ ọ̀gá àwọn gbogbo gbà yẹn wọ́n tí ìgbà tí ọ̀gá àwọn wà ní oyún yìí ni wàhálà ẹ̀ ti wá ń ṣẹlẹ̀ ìgbà yìí ọ̀gá àwọn trust òun ó like òun torí pé òun farabalẹ̀ òun calm àti ibẹ̀ lọ ó jẹ́ pé ọkọ ọ̀gá àwọn bẹ̀rẹ̀ sí ń ṣe sóhun nìyẹn àwọn ọjọ́ máa ń lọ àwọn ọjọ́ máa ń bọ̀ torí ọ̀gá àwọn sick gan oyún yẹn gbó wọn gan bẹ́ẹ̀ torí pé jẹ́ obìnrin ni wọ́n fẹ́ bí ni àwọn ọjọ́ máa ń lọ àwọn ọjọ́ máa ń bọ̀ àwọn ọjọ́ bẹ́ẹ̀ pé àwọn ọjọ́ òun fọ́ ìlọ pẹ̀lú ọkọ ọ̀gá àwọn Fàwọ̀rajà ní ẹ̀ ọkọ ọ̀gá àwọn ọlọ́kadà báwọn ṣe jọ ń lọ báwọn ṣe jọ ń bọ̀ nìyẹn títí àǹtí Ṣeun ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀